ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. gbogbo adúpẹ́ fún gbogbo ẹ̀yin olùfẹ́ wa tẹ́ fẹ́ràn wa ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń fi dátà yín tẹ́ fi ń wo gbogbo àwọn fọ́nrán wa ní orí Alóore àti ní Ojútólé adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́ọ̀bá a máa bùkún yín ní owó tí lágbọ́dọ̀ Ọlọ́run a tún pẹ̀lú wòlíì àrínà àgbáyé ni wòlíì Ìfálẹ́yìmú Ọlágoróyè Julius bàbá àrínà àgbáyé ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọmọ ọlọ́dún gógó ẹ ti bórí gbà wá a tún pẹ̀lú wọn ní èní náà wọ́n sọ fún wa pé ó dà pé ọdún yìí tó bá dé lọ́dún kí bàbá máa bless àwọn èèyàn ni àìsọ̀rọ̀ olówó tán ni bẹ̀rẹ̀ nígbà pé èmi Taofeek Afọlábí ẹ̀dá ìlú méjì rẹ̀ Àjàní máa ń ní owó burúkú owó pọ̀ lọ́dọ̀ mi lọ́dún yìí ẹ jẹ́ gbogbo ká fari mọ́ra bàbá níta ẹgbẹ́ náà ni àǹfààní tó wà nínú ilá àti ẹ̀gúsí ẹ jẹ́ ká wò jẹ́tẹ̀ láǹfààní kàtó pé à ń jẹ wọ́n tí wọ́n láǹfààní mi. wọ́n láǹfààní tá a lè fẹ́ fún wa léyìn ni pé à á fún wa láǹfààní ilá à á fún wa láǹfààní iṣẹ́ tí ẹ̀gúsí ń ṣe. ok ẹ̀wọ̀n ní ká kọ́ bẹ̀rẹ̀ báyìí. ẹja bẹ̀rẹ̀ ní ilá. so ẹni tí àjẹ́ bá ń dà láàmú tí ọwọ́ àjẹ́ bá ti kó lára ẹ̀ kó a máa jẹ ọbẹ̀ ilá yìí wọ́n máa sè é wọ́n máa ní magí wọ́n máa ní gbogbo everything ni. bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ abẹ́ but ewúro ni wọ́n máa hard mọ́. so oúnjẹ tí àjẹ́ fẹ́ràn jù òun ni ilá òun làjẹ́ fi ń da ìgálà lóúnjẹ ilá ọbẹ̀ tó fẹ́ràn jù bẹ́ẹ̀ ni lọ́jẹ́lá onílá oúnjẹ tó fẹ́ràn jù nìyẹn ilá yẹn wọ́n á sè é lápapọ̀ pẹ̀lú ewúro tó bá ń jẹ́ ẹ̀yọ́nú wọn ni wọn ò ní da ẹ̀ láàmú bọ̀ tó wọ́n bá wà lára ẹ̀ tó bá tún kú omi ẹ̀ kò lè ṣiṣẹ́ fún ẹ o. ọwọ́rọ̀ kúrò lánàá kó tó dé. bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti kọ́ àwọn tó máa ní ilá ọbẹ̀ àgbà ní àmì náà kì í jẹ́ àwọn bá kíní kẹjẹ lára àwọn ṣe kíní kẹjẹ lára. ó máa jẹ́ lásán ni àwọn lè ṣe lásán òun làwọn àjẹ́ fẹ́ràn jù so àwọn bàbá náà tó ń jẹ́ ìlú òkè ló jẹ́ jù ó ní nǹkan tó máa hàdí mú láyé tó fi ń ṣe bẹ́ẹ̀ á ní magí wọn sì bí ọbẹ̀ wọn á dẹ̀ jẹ wọn á rí pé àjẹ́ máa yọ́nú sí wọn ni ilá náà tí wọ́n bá pò wọ́n á pò lásán wọ́n á fomi mísẹ̀ tí wọ́n bá gbé mu ọ̀wọ́ ni. wọ́n á kàn pò wọn ní sílẹ̀ yẹn á pò bẹ́ẹ̀ ní pògì. bẹ́ẹ̀ á fomi díẹ̀ sí tí wọ́n bá ti pò wọ́n á pò bí efokuta pò pàpàpàpàpà tó máa mú wọ́n dẹ̀ lo grinder náà tí wọ́n lò tó bá ti ṣe kíni wọ́n á bomi sí wọ́n á dẹ̀ gbé mu wọn ní ọ̀rọ̀ láti sọ sí. ẹni agbèmílẹ̀ kan náà. bẹ́ẹ̀ ni. òdì méjì. wọlé so wọn máa jẹ ibi tẹ́ ẹ bá lọ àwọn máa jẹ kẹ́ ẹ máa ní ọ̀wọ̀ ilá náà èso ẹ̀ tí obìnrin tó bá ń wà níbi oyún oṣù mẹ́fà méje èso ẹ̀ yẹn a máa mi bí bó bá ṣe lè mí sí a máa fún mi mí tó bá tún di oṣù kẹsàn-án fún mi èso lá ẹ̀ a rí pé àwọn àjẹ́ òní dúró lọ́wọ́ wá bímọ láyọ̀ òní lé àwọn máa ṣe operation fún ìwé ilá náà ẹ̀ tó bá ní low sperm count bẹ́ẹ̀ ni count so ewé ilá yẹn tó bá ti já a kò sí òrùn bíi 20 minutes a ti sẹ́gbẹ̀ẹ́ àfọwọ́run a dàbí powder a máa bù sínú oyin a máa kó jẹ so àtọ̀ ẹ̀ máa ké padà.
àtúwẹ̀ tó lẹ́yìn bẹ́ẹ̀ ni àtúwẹ̀ tó dẹ̀ tó di omi yẹn tó ṣàn yẹn abẹ́ sí máa kí padà ó di mẹ́rin báyìí so ó wà fún yẹn tó ti yé sí so ká dúró lórí mẹ́rin yẹn fún wọn náà ká bọ́ sí ẹ̀gúsí pólíṣì méjì ìkan wà ń pè ní ẹ̀gúsí tówó ìkan wà ẹ̀gúsí lásán tí ó ti ń sìn so ẹ̀gúsí tówó yẹn blessing la fẹ́ fi sọ táyẹ̀ bá ẹ̀gúsí tówó yẹn wọ́n máa fi ewé tó ń pè ní ewé mọ́ba ìfìrí ńlá wọ́n máa fi sè é wọ́n lè fi oríṣiríṣi ẹran sí tí ẹ bá ń jọbẹ̀ yẹn blessing ni wà máa rí owó bó bá ń gba contract wà máa rí contract gbà sí ṣùgbọ́n oṣù mẹ́fà ló máa ṣiṣẹ́ pa lára ẹ̀ ó máa expire ǹtẹ̀ bẹ́ẹ̀ ló máa expire 6 months tí ẹ̀gúsí tí o ṣe ẹ̀gúsí tó rò yẹn 3 months ló máa ṣiṣẹ́ pa bó bá ń tajà tàbí nǹkan ẹ̀ lè ṣe ó ní magí inú mi ìfín láti jẹ ó ní magí tó lọ́pọ̀lọpọ̀ ọmọ pé ọbẹ̀ tá à ń jẹ yìí wọ́n mọ̀ pé bí oògùn la máa pè iṣẹ́ tó ń ṣe pọ̀ ṣùgbọ́n ẹlòmí ò mọ̀ tí ó ti ń sìn ẹ̀gúsí yẹn tí ó bá dẹ̀ tún fẹ́ kí tí ò bá lákòójọ ó fi ewúro sí ẹ̀gúsí yẹn a fi ewúro a fi ṣe ẹ̀gúsí a máa jẹ a máa rí pé owó máa jẹ ẹ̀kan náà ni ẹ máa jẹ ní àbí a máa jẹ lẹ́rẹ̀ẹ́rẹ́ àwọn lè jẹ bẹ́ẹ̀ mẹ́ta a fi ṣe bẹ́ẹ̀ ni ọmọ lè jẹ nú ẹ̀ ọ̀sẹ̀ tí ò lè jẹ nú ẹ̀ so a lè ní àkójọ tó bá fi ewúro sí a rí pé owó tó ń mọ̀ ọ́n lọ́wọ́ abẹ́ ṣe kí ni a mọ̀ ọ́n lọ́wọ́ so bí ẹ̀gúsí yẹn lẹ́yìn náà ẹ̀gúsí yẹn náà tẹ́yìn bá mú nínú ẹ̀ lásán ó mú bí ó bá jí obìnrin á mú méje wọ́n ti ṣẹ́ ẹ̀tẹ́ ti ṣe á mú méje tó bá fẹ́ wẹ̀ á bù sínú omi tó fẹ́ wẹ̀ tó bá jẹ́ ọkùnrin 9 tó bá ti wẹ̀ tó fi ṣanra kò sí nǹkan tó lè sàṣe tó lè kàn àṣàṣe ìnira yẹn alẹ́sùn ìgbà náà pa wọn kì í pàwọ́ obìnrin 7 ọkùnrin 9 kò sí nǹkan tó lè sàṣe back to sender ni bá tó fi wẹ̀ tán ẹ̀gúsí yẹn tó máa kó àbí àfihàn láti dànù àti skátà ní lẹ́wẹ̀ so kò sí so ọmọdé lè lo àgbàlagbà lè lo wọ́n lè lo tó bá jẹ́ ọmọdé náà 7 fún ọmọdé fọ́bìnrin bá ti jẹ́ ọmọdé 7 ni ìbájẹ́ obìnrin ìbájẹ́ ọkùnrin bá ti jẹ́ ọmọdé so back to sender ni so kò ní pé à ń pè kankan sí pé ẹgbẹ́ máa pèlé mi níbi ìyẹn ọbẹ̀ là ń dìwé fún yín àwa ò gbé ojúlẹ̀ fún yín àgbé àṣẹjẹ fún yín iṣẹ́ ìwòlí lélẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ so ọlọ́run ṣe gbogbo nǹkan ó ti dá gbogbo nǹkan ìwé àtẹ̀mítì ti wúlò ẹ̀ bólúkáwọ́ bá ṣe mọ̀ ọ́ sí ni so àwọn ọmọ yìí ń sìn tí wọ́n bá ti ṣàṣejẹ sí àṣejẹ wọn ní kẹlẹ́ wá ṣàṣùn tí wọ́n ò ní ṣàṣùn ìbá àti jẹ́ nǹkan tó ìṣàtọ̀gbésí ló sùká bí tó bá kẹ̀wò ẹ́ kò ṣe kiri bẹ́ẹ̀ ni so tí ẹ̀rí bá fẹ́ ṣìnáwó ẹ̀gúsí yẹn náà tó bá fẹ́ ṣìnáwó á ṣẹ́ ẹ̀gúsí yẹn á lọ gbìn tó bá gbìn ẹ̀gúsí yẹn tí ẹ̀gúsí yẹn bá tó bá yọ owó síta ìwé ẹ̀yìn ajá á kó sínú omi adẹ̀fìwẹ̀ kò ní ọ̀rọ̀ láti sọ sí so wọ́n máa wá àṣírí àbọ̀ arúgbó tó bá fẹ́ pàwọn ìṣẹ̀lẹ̀ wọ́n ní april báyìí bàbá olóbọ̀dọ̀ gbé fún rẹ̀ ṣé olóbọ̀dọ̀ gbé fún rẹ̀ ni olóbọ̀dọ̀ gbé fún rẹ̀ kò ní lọ́jà kò ní lọ ọba ti ra ẹ̀gúsí yẹn àṣẹ kò ní gbin pẹ̀lú pálí ẹ̀ ayọ́kù olówóró ẹ̀ àwọn máa aṣọ tó bá ti wò tó ṣe kékeré díẹ̀ ajá akẹjà àwa sọ sínú omi àwọn àfiwẹ̀ ọ̀tọ̀ àṣírí ẹ̀ máa bò ní káníyàn fún àpẹẹrẹ sí èmi sì fẹ́ sìnàwó ní april báyìí gba mo lè bẹ̀rẹ̀ o lè march gbé ìgò sípà tó lè pé ìnáwó ṣe o lè gbé o lè má dé march kò tó gbìn ṣe owó wọ́n kà máa bù mí lówó ní owó akọ́ bá ti ṣe àṣírí máa bo ọ̀nà tó owó máa fi wọlé áfíríkẹ́ wàá ṣe ìnáwó yẹn owó á ti ṣẹ́kù
àwọn olórí kan máa pè mí send account number oríṣiríṣi messenger send account number fálẹ̀ yìí mú ọmọ yìí send account number bó ṣe lé ní owó yẹn kan bá. so ìyẹn gbogbo nǹkan tá à ń sọ yìí kì í ṣe kò láyé ẹjọ́ kan nú kò ní wíyá mo ṣe nǹkan oṣù tàbí pé mo ṣe kinní kan ọbẹ̀ mi ìgbẹ́dọ̀ jẹ́ mo ń ṣe nǹkan oṣù tó láti jẹ́ ń sìn bọ́ bá ṣe nǹkan oṣù wọn ní ìgbẹ́dọ̀ jà sí jẹ́ eléyìí kò sí ò bá máa ṣe nǹkan oṣù ò bá àdókò tán ò bá bọ́ sábẹ́ bẹ́ẹ̀ ni so bó ṣe dé nìyẹn so bó ṣe dé nìyẹn so kò jù bẹ́ẹ̀ yẹn lọ. bàbá fáwọn tí wọ́n bá fẹ́ béèrè tí wọ́n tún wá ìbéèrè àti gbogbo ẹ̀ kọ́ pé alóra ẹ̀kọ́ pé Òkìtúndé. àbí àwọn afẹ́jú náà balẹ̀ nínú. àbí ẹ̀mí kẹ̀ ẹ̀mí ìtaná jẹun ẹ̀mí òpolówó ọjà. ó dàbọ̀.